أصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم بارك النبي محمد صلى الله عليه وسلم. اللهم بارك النبي محمد صلى الله عليه وسلم. عليكم gẹ̀ عليكم àforíjì عليكم ìyọ́nú sí ọlọ́ba àṣefà nẹ́bí Muhammad. آمين. bàbá àṣefà àwọn ilé ẹ̀. آمين. àwọn ìyàwó ẹ̀. آمين. àwọn ọmọ ẹ̀. آمين. àwọn sàhábà. آمين. àwọn al-muhajirun. آمين. àti gbogbo àwọn ansar. آمين. àwọn tó bá nẹ́bí ìdààmú lórí bí ìsìláàmù ti wá di ìtòrò táǹsì lónìí ọlọ́ba akẹ́ ọ̀pọ̀pọ̀ máa nẹ́bí. آمين. ọlọ́run bá wa kẹ́ ọ̀rọ̀ àwọn àfáàgbà tí wọ́n sùn lábẹ́kúta. rahimahullahu ta'ala. ilé àfáàgbà ọlọ́mọdé ó bàjẹ́. آمين. ọlọ́run bá wa kẹ́ ọ̀rọ̀ àwọn àlàájì àgbà. rahimahullahu ta'ala. bàbá onínú funfun aláṣọ funfun oníwà funfun bàbá oníwà pẹ̀lẹ́ bàbá tó lọ ní káwọ́ ọba ọlọ́ọ̀ni á bá wọn lò ọlọ́ọ̀ni á bá bàbá jẹun ọlọ́ọ̀ni bàbá ó dára bàbá ìgbé lágbájá ni ọlọ́run tó wá ṣe wá ní báàgì fún bàbá ní ọba ń lọ bìkan wọn gbọ́dọ̀ mú adání. La ilaha illallah. Khulqul kamali dirasatun faniyatun. abáàlẹ̀ àrẹ̀rí ẹ bá yí pẹ́ẹ́lí kan ọ̀fẹ́ náà àdájí àgbà mọ́ ẹ ń tẹ́ ẹ bá rí tọ́ba réèkì àwọn àdájí àgbà kò ní ńlá bọ̀. Khulqul kamali dirasatun faniyatun. àfa àti ẹ bá rí tí ń sọ tí ọ̀dà ń pa àdájí àgbà ẹ wò dáadáa àdájí àgbà yìí wọ́n tayọ tóró lọ́kà rẹ̀ ọgbà bàbá mi tó ga ẹni jẹ́ òwúkú ọ̀tọ̀ ní bó ti rò sí ọ̀tọ̀ níbi ọlọ́run gbà yọ sí lára àdájí àgbà bọ́lá ti sẹ́nu kò sẹ́nìkan lọ́rin tí kò wọ́n gbà kó wà ní iye ọlọ́run àdájí àgbà. bọ́ ọ̀bá wá gbà ó ṣe ti àfa àti ẹ bóde kọ́tọ̀ rò òjò ńjọ́ tó dò wọ́n. àti bákẹ́ náà ń gbogbo wa àdájí àgbà nìkan ló mọ́ kankan èyí ń gbọ́ tó wà ní. Khulqul kamali dirasatun faniyatun. ọmọ akẹ́wọ́n yọ ọkàn lọ́kọ́ lu transformer lọ́mọ akẹ́wọ́n tí bá ń wíwì kú ìmọ̀ àwọn àdájí àgbà gbogbo ẹni bá ní tí ń sọ̀sọ́kúsọ nípa àdájí àgbà ẹ wò dáadáa wọ́n bá àdájí àgbà bí tí wọ́n rò ní. La ilaha illallah. kọ́dà kó sọ àfa ńláńlá kan ní sọ tí ọ̀dà pa àdájí àgbà kọ́dà kó ṣe pé wọ́n ń kọ́ nǹkan ọmọ akẹ́wọ́n kan pé èèwù ibẹ̀ oníbo ti rí inú ọláwọ̀ àgbàlagbà bẹ́ẹ̀ ń lọ ẹjọ́ náà wọ́n ti bá bàbá bí tí wọ́n rò. Khulqul kamali dirasatun faniyatun. abẹ́lẹ̀ wo Abubakar ṣé ń wa doctor fresh doctor new doctor kò sínú wíwúrí tuntun lọ́wọ́ ẹ̀ abẹ́lẹ̀ wo Abubakar. Wa kitabul Qur'an. àìdákíwùmù akẹ́wọ̀kùnmọ́lá wàhálà lẹ́sẹ̀ kátókè. ìwà bàbá wà láyé àgbà. dirasatun. ẹ̀kọ́ ni faniyatun. ẹ wọ ọmọ òtún kókó tó kéwú tó kọrin fún àdéhìí sínú wádùn. kí n gbé lọ́wọ́ kìsìkìrù ẹ kó ti sọ̀rọ̀ nínú pé ó ti wà wájú kìsìkìrù báyìí. àlùbáríkà dànù àlùbáríkà làjẹ́ àgbà nù àlùbáríkà àfa àgbà nù. ìwà bàbá wa làjẹ́ àgbà láàárín àwọn àfa. dirasatun. ẹ̀kọ́ kan ní yunifásitì kan ní ìwà bàbá wa làjẹ́ àgbà. ẹ̀kọ́ kan ní ìwà bàbá wa làjẹ́ àgbà. ìṣẹ̀mí bàbá wa làjẹ́ àgbà nílọrin àti bí gbogbo. àríkọ́sẹ̀ ni bẹ́ẹ̀ bá kọ́sẹ̀ bí ọba ti lu ayé èèyàn pàdé ọlọ́run pẹ̀lú dáadáa. Khulqul kamali dirasatun
فنية ìwọ ọba kéwú àbí pé ọmọ yìí àfa rẹ ó dìsáàfù kó yin àfa rẹ tó ṣe wàhálà lérí ẹ ló fi di tọ́ da ni àmọ́ bá wàá tara kó yin àfa rẹ kọ́ ọmọ wa lálà sí àfa kan irú ìtàwọn kan ṣe kọjá lọ ní kọ́rọ̀ fèrèjì wọn bí ó sì fèrèjì yín òun ló mọ̀ kéèyàn ọmọ kéwú gbà náà ní eléyìí ọ̀gbẹ́ lárúbáwá kọ̀ ọmọ kéwú ẹjọ́ wa lọ Káírò ṣé wọ́n gà yí ilé yín lọ́sẹ̀ yìí lọ ní máa sọ tí sọ ní tẹ̀lé Áfíríkà fáwọn alájẹ́ àgbà lọ. Abẹ́lé ooru gbogbo ẹni ẹ̀bá tí bá ń gbé gbà náà ọlọ́run mi lálùbáríkà ọlọ́run mi lálùbáríkà tẹ́ ẹ bá ní àlùbáríkà tán yóò dọ̀tá yìí o torí tó ti ń sàdúrà kọ̀mọ̀ kọ́ lọ́wọ́ sì ń tó wí yóò dọ̀tá yìí. Àwọn ìṣẹ̀dá rẹ̀ ní kéwìn sí ọlọ́run ìjẹ̀ jù wá lọ ẹni àlùbáríkà tí yóò tún wúlò jíjù wá lọ yóò dọ̀tá yìí o wọ́n lọ bá gbé bí jíṣe lé o. Torí bí táwọn ọmọ rẹ̀ òde lẹ́yìn ti kọjá wọn ní sèǹbẹ̀ náà àwọn tó sàbúrà tó náà fi gbà tó lọ gbé kọjá abẹ́ o èyí ọlọ́jà o torí náà gbogbo tí bá jọ padà bí yà bẹ́ẹ̀ tí wà ní náà ni ẹ máa wà wọ́n bá lẹ́ẹ̀gọ̀ ẹlẹ́ẹ̀gọ̀ ẹ wà ó ti lọ ayé pẹ̀lú pé àwọn àmì ò lè sọ̀rọ̀ àwọn àgbà kíní ni kí wọ́n pè lájàgbọ̀n wọn máa sọ̀rọ̀ díẹ̀ níbà ó sì síra mú ayé kò sì sẹ́yìn nìkan. Ọlọ́run ọmọ yẹn ni mo sẹ̀ ní sì máa sẹ́ lórí. Kúlíkúlí tàwa ìdí ọ̀sàtọ̀ falẹ̀ ìyàtọ̀. Àwa àwòrán yìí mi lọ ní ti tó yìí. Àfẹnijọ́ bá pa irọ́ tí ó di àwájú Ọlọ́run kẹ́nìkan sọ ẹ̀sẹ̀ bàbá àdájẹ́ àgbà lọ́dọ̀ kágbọ́. Alẹ̀ kò mọ́ pàrọ̀ rírí obìnrin ọmọ táwọn wá lọ. Tí wọ́n pé kò ní yẹ yín ẹdún dé. Àwọn náà sì ń dábàá pé kò ní yẹ ẹyin náà. Ó kọ́ ọmọ obìnrin ó sì fi jáde làbí lẹ́kùn. Àti àwọn afẹ́gbẹ́ ẹ̀ sí ní mítìrì. Wọ́n bá ti gbọ́ gbà àwọn àdájẹ́ bá ti ṣe pé ìwọ má bá wọn ṣe o èmi ní bẹ́ẹ̀ta. Àbàbà àdájẹ́ àgbà ò ṣe yìí. Ìwọ àbá tó ń kó tiẹ̀ mọ́lẹ̀ tó ọ̀ṣọ́ tó ń lọ gbọ́ àbá aláàbá wà níyì Ọlọ́run tẹ́ kó wọn bá kọ̀ tẹ́ ń kú wọn àwọn tó lọ́n ti gbàṣẹ́ wọn. Ṣé bàbá àti rírì wọ́n rí o òwòye gbájú ẹ̀ tó ṣe ni tó fi kọ́ tó kọ́hún o òwòye rọ́tọ̀ pa fáwọn èèyàn ni tó fi ní tó ní. Ilé mélòó náà lájẹ́ àgbàgbọ́ ìnà ń mọ̀ sí gbáhùn bẹ́ẹ̀ bá rí tán tó tàn kàn àwọn ọmọ kí wọ́n wá lùbáríkà ni wọ́n tàn kàn. Bàbá kọ́ nǹkan wọn máa ń gbé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀wúrí bàbá Lágége àwọn ọmọ akéwù ni wọ́n ń tàn kàn pé kí ara lùbáríkà. Ẹ̀wúrí bàbá wa lè là àwọn ọmọ akéwù ni wọ́n ń kùn báwọn. Bẹ́ẹ̀ bá ilé owó àti àgbáyé tó ṣe lòkòtò àwa ọmọ akéwù là ń kùn pé ká lùbáríkà wọ́n tún máa dọ́kù. Àwọn akọ́lé wọn ti wo ayé wọn na ayé lẹ́wọ̀n ojú pé kìtà kó bẹ́ẹ̀ èyí ọ̀dà àhoro. Bàbá wa dángájá lọ́dọ̀ gbogbo tí ń jẹ́ àfa nílọrin àbẹ̀tí ọba pa irọ́ bẹ́ẹ̀ bá ti pọ́ náà àdájá gbà ó ti di kejì. Kúlíkúlí tàwa ìdí ọ̀sàtọ̀ falẹ̀ ìyàtọ̀. Gbogbo àbáyé wọn wo bàbá wa láyé àgbà wọ́n gbé wọn sọ́tún wọ́n gbé wọn sósì. Babalágége Ọlọ́run kọ́ kẹ́ Babalágége Ọlọ́run kọ́ gẹ̀ wọ́n Ọlọ́run kọ́ bẹ̀yìn Babalágége jẹ́. Tí Babalágége ní pé inú àfáà tó pe kéwú tí ò sí kéwú pé àfáà àgbà tá àfáà àgbà kàn Aláàjì Kamaludeen ni. Èyí tí Babalágége bá mi sọ pé èèyàn máa kò sí kéwú pé ẹ̀ẹ́dẹ́ gbàgbé ẹ̀ẹ́dẹ́ àríwọ̀ lòrò padà gbàgbé ẹ̀. Orogún òwò nìyẹn ẹ̀ẹ́kànlá. Kúlíkúlí tàwa ìdírásàtọ̀ falẹ̀ ìyàtọ̀. O lè gbé mi ọmọ Musa kí n má sọ̀rọ̀ àìkòsí tọ́ka mi tọmọ fẹ́ wo wéètì ìta ló bú mi. Nígbà wo ayé tí mo yí bá sálámà lórí Facebook nínú dèdè rẹ̀ yìí sálámà alẹ́kùn mo challenge Buhari èèyàn wà á dá yìí òun lóhùn bí gbàtẹ́ yẹn ń sí eré gan ni. Lẹ́yìn kó tó sàdúrà pé àwọn tí ń lò ọ́ ọlọ́sàmọ́jẹ wọn bá ayé tiẹ̀ jẹ́ ọparí. Tọ́rí ayé rẹ̀ ń rọrùn pé ọ máa sọ̀tàn tí ò rí bẹ́ẹ̀ nípa wà níyì Ọlọ́run. Kúlíkúlí tàwa ìdírásàtọ̀ falẹ̀ ìyàtọ̀. Gbogbo ọmọ akéwú lóde òní ẹ̀já
rìn re ká lè sọ̀ọ́rẹ́ gbogbo àwọn tẹ bútánì wọ́n ti sọ̀ọ́rẹ́ wọ́n rúre wọ́n ti sọ̀ọ́rẹ́. àwọn ọ̀dọ́ yunifásitì kankan lọ gba dókítọ̀ irú ìtí Abubakar ilé orúgbà yìí wọn lọ gba pòfẹ́sọ̀ kan ọlọ́run pòfẹ́sọ̀ wọn ó sì dókítọ̀ wọn ó sì sọ wọ́n sì kó láyé wọn ò sì tán láyé ṣé bàbá àlàyé àgbà wa tán láyé báyìí àfọ́àgbà tó kọ́ bàbá wa àlàyé àgbà sọ tán láyé ẹ bàbá àgbà ni olùkàrà máa tiẹ̀ ọmọ kéwìrì àlàyé àgbà olùkàrà máa tiẹ̀ àwọn méjèèjì àwárẹ̀ tó ní àfa àtàjù àdábì sẹ̀mí kò sí lọ ọmọ kéwìrì náà tó wá ní bàbá àlàyé àgbà àwọn ará àfa kan tó wọn àtàlàyé àgbà jọ kúra wọn pé ẹnìkan kú àwọn àlàyé àgbà wọn wá kó gbogbo àwa sí mi ọ̀rẹ́ nu ọ̀nà rẹ̀ wọn là ní lọ lálẹ́ dábàá dálẹ̀ ká dálẹ̀ lọ́sàn-án aago mẹ́wàá àárọ̀ mọ̀bẹ̀rẹ̀ wà sí ìtàwùtọ̀ ọlọ́mọdé àfíríjì mo wá láwọ́ àti èmi náà kú gbogbo tó bá wọn àlàyé àgbà mo dá padà mo bá délé mo sùn mo sì rí sẹ́wù buhari àwọn bàbá ní kó máa bọ̀ mo ní wà kí ló dé ó ní mo ṣáà ń gbọ́ mo ní ó ní mo ṣáà èkó ní òun sì bá sọ jìnsìn ní èkó ní sọ mi lè gbọ́ wọn sọ fún wẹ́ẹ̀ nìkan èmi mo rí báyìí nísìnyí èmi náà mo jí ẹ ó sun mo ní ìṣòro ọjọ́ ọ̀rẹ́ mo ní dáa o kọ́ gbogbo àbáwọ̀ pé mo ní náà báyìí mo ní náà kí ni dé yẹrẹ èkó ni wọ́n sọ yẹrẹ wọ́n ní o lọ síbi lọ́sọ̀ mi èmi àwa lè kúrò sí wá sí ọmọ láti jẹ̀rí wọn á dé mọ́júmọ́ yìí ṣé ń gbọ́dọ̀ ti jí mi ó ní èmi ní méjì àìbá ẹ má sọ kankan gbogbo ẹ tí bá èmi nìkan kọ́ ni jẹ́ Kàmárù bẹ́ẹ̀ Kàmárù mí ní wí bá ìsèpé tiwa náà lẹ́lẹ́gbọ́ tí ní ọlọ́mọ sàmánà rẹ̀ ọlọ́mọ kára dára bàríkà bá àwọn òǹdè tí mo débi sẹ́ẹ̀bù mi ní kòsò ẹ̀ tí mo ní ọlọ́mọ ní fọ̀nà mọ́. kúlíkúlí kàmáàlì dirasatun faniyatun. ó lè fún mi kí n má ta sí kí n má wo bẹ̀ tá a mọ̀ bẹ́ẹ̀ dá lóhùn àmọ́ ẹni ọba jarun pálọ́dọ̀ àwọn àlàájì àgbà gbogbo ẹ̀rí ohun tó lè jẹ́ àjọ nájàjà. má sọ kankan pa àwọn àlàájì àgbà nítorí bá wù yẹn máa wí pẹ̀lú tiwa àwa yes àti sáàbù kẹ́ ẹ bú wa. àmọ́ má jarun pálọ́dọ̀ àwọn àlàájì àgbà àwọn èyí tẹ́ ti sin lọ ní ti kọjá lọ. bẹ́ẹ̀ bá dárú ẹ̀wò nísìnyí ìtàrí àbí ẹ̀rọ kọ̀ọ̀kan ti táwọn akọ́kọ́ ní pé ẹ̀ mọ̀ bu àfa náà àfa kan ẹ̀ mọ̀ kálukú ran gbogbo tẹ bá ń gbọ́ tí wọ́n bá ń wí ẹ̀fọ́ wọlé rán kí wọ́n bá ti ń pẹ́ ẹ̀gọ̀ ẹlẹ́gọ̀ ṣáàgọ̀ àlùbáríkà ó ti tẹ̀. bẹ́ẹ̀ wá bọ́ àwọn ẹ̀jẹ̀ àbàlí máa ń bẹ́ẹ̀ tí ìrè fèsì ni àníyàn ni ò ní dá sí síbi kó láyé ọlọ́wọ́n fẹ́ rọ́. àgbẹ̀ bẹ́ẹ̀ ní ìdí àlè bọ̀ wọ́n lọ́wọ́ torí ọ̀rọ̀ àwọn ẹ̀jẹ̀ àgbà ní sọ̀kútọ̀ tí wọ́n sọ àti irọ́ tí wọ́n pa máwọn ẹ̀jẹ̀ àgbà àlè pàdé ká bọ̀ àwọn náà tiẹ̀ ní náwó sí mi bí wọ́n sì jòkó yìí ní wo bẹ̀ bẹ̀lẹ́ kó ló fi kó wọn òwò mi àbẹ̀lẹ́ ọlọ́wọ̀n níjòdì ọ̀pá wá pọ̀. Àmín. igi tí kálukú bá bù ní ọmọ abomi sí ẹ̀yin àdàbí yà ọ̀dọ̀ wọ̀nyí ẹ má gbọ́ afá àdáfà kan lẹ́yìn kan sì sọ̀rọ̀ ẹ má fèsì ẹ má bá fi lọ gbogbo wa lápàdé pẹ̀lú ọlọ́run afá àwọn Abubakar ilé o. ń bọ̀ mo kí yín púpọ̀ àníyàn àfẹ́ ilé orúkọ púpọ̀ bàbá pèsè àníyàn yẹn dá àníyàn àfẹ́ àwọn Abubakar ilé orú àníyàn rẹ̀ dá púpọ̀ ọmọlúwàbí gbogbo ẹ̀yẹ́ wọn kí wọ́n àfẹ́ àwọn Abubakar ilé orú ẹ̀rọ tó àfẹ́ àyà. Alhamdulillah. Bàbá wa rí mọ́kọ́ nínú kéwú. Àfẹ́ ilé owó ta ẹ̀rọ pé àgbẹ̀lẹ̀ ọ̀hún ọmọ kìí ṣe bẹ́ẹ̀. Àfẹ́ Abubakar ilé owó àbá yín ọkẹnu bíi mímà. Ẹ̀yin náà sáré kẹ́ dàbí rẹ̀ kẹ́ tó jù lọ. Àdúrà tiẹ̀ ní pé kẹ́ jù wọn lọ. Àwọn abá dúpẹ́ lónìí ni. Gbogbo ẹ̀yin àfẹ́ àtẹ̀mẹ́ ń jòkó. Ọmọ ọ̀rẹ́ mi lélẹ́yìn. Suleiman na bàbá rẹ̀ ọlọ́run bá ń ké bá ń gé. Àmín. Àjọ jẹ àjọ mọ ní bàbá rẹ̀
kọ́lá ìjọ tó kọ̀tún la tí ó tìráàpù tí ń lọ pàdé ikú rẹ̀ àjọ jòkó mo kó oúnjẹ wá láti inú ilé àjọ jókòó àjọ jẹ àfáràtà kan mo bá wa bẹ̀ mọ́ á ní ọlọ́run mú ọ ní tí ń pè ọ láti àárọ̀ ìwọ ràsákì pé máa bọ̀ màmá mi ti dáná tán nígbà ọlọ́run sí ni àbá àdúlé àgbo mo rò pé mi ń pa òun pọ̀ láti ilé àbá sọ ẹ̀rín àbá ti jẹun tán àti dágbére tá adékùnrin sí ìpẹ́tọ̀ ọlọ́run sọ ọdẹ ní Kaduna ló náà ló lóun lọ ọlọ́run sọ ọdẹ àti kò ní í dé mọ́. ọlọ́run ọ̀wá jẹ Suleiman àpò ọlọ́run ọ̀jẹ́ pé torí gbogbo gbèsè ayé àwọn alájẹ àgbà ló fi sè àwọn Suleiman àpò mọ̀kẹ́. bí n bá ń sọ lárúbáwá ẹ̀ sì ní fẹ́ kọ́ sọ Yorùbá mọ́. àfa Suleiman àpò mọ̀mọ́ náà wò la ilaha illallah Muhammadu Rasulullah àti kò ní pẹ́ láyé. ọlọ́run wa mú ìbànújẹ́ ó mú kó fún wa pẹ̀lú ilé ìtọ́lọ́run fi rọ́pò. ẹ wá wọ lọ́hùn Suleiman àpò náà ni. Alhamdulillah. ẹ wo kí o ti dùn lẹ́nu tiẹ̀ náà ó ti dùn lẹ́nu àfa Suleiman àpò bàbá rẹ̀. Suleiman àpò wá láníyàn àníyàn rẹ̀ ti dáa jù àwọn ẹ̀jẹ̀ gbà sí bẹ́ẹ̀ rẹ̀ ẹ pé Suleiman àpò wá àwọn bàbá mi ẹ pé Suleiman àpò wá. Ọlọ́run wá sẹ̀sán gbogbo wàhálà tó fi san àwọn alájẹ́ àgbà Ọlọ́run wá yọ àwọn ìjà ìlà rẹ̀. ẹ jọ̀wọ́ Ọlọ́run ẹ̀jẹ̀ yẹn gbé àfa wa eléwòrò Abubakar ẹ̀san ni fún bàbá wa Gàrú. kálukú ọmọ yìí tí ọba ṣe nù wa ẹ̀san ni Buhari Musa ẹ̀san Musa ni ní Ọlọ́run ọmọ yìí àfa àti bàbá mi rán sọ wá fún láti Cameroon wọn bí àwa ti mẹ́jọ ni wá èmi nìkan làbá. àwọn mẹ́jọ ni Musa bí èmi nìkan làbá. bí wọ́n ti wá pọ̀ lé sọ́dún pọ̀sẹ̀ kan ní ti ń bọ̀ aṣọ àfa àlákù tí ó wò lọ yídì wọ́n ti ràn wá bàbá Guinea imported bàbá wa ajánásì tóbi gbogbo àwọn ajánásì tòní tẹ̀ ń gbọ̀n àwọn ajánásì ilé àwọn ajánásì kan bàbá wọn ọ̀rẹ́ bàbá mi ni wọ́n mọ̀ wọ́n kò pé wọ́n sọ fún mi pé ọbẹ̀ èké aṣọ tí wọ́n wọ̀ lọ yídì bàbá mi ọ̀ràn wa ilé ìkọ̀rọ̀ aṣọ àwọn náà láwọn gbé lọ ẹ bá wa béèrè kì í ṣe pẹ̀lú àwọn àmọ̀fẹ́ bí àfa ní àlọ́ kó ṣe àfa fẹ́mi náà. Alájì Ìkútí ilé olówó lókè ọ̀pọ̀ mọ́lọ́ bá ń kẹ́ wọn wọ́n ní bàbá yín máa gbé àmọ̀fẹ́ bí àfa lákòókè akásọ̀rọ̀ fáwọn afá bàbá kó pẹ̀lú ọjà wá wálé káwá sí ni ọ̀rẹ́ bàbá mi nù. bàbá alágbó nù ni ọlọ́mọ sàkẹ́ wọn wàbí iye ọlọ́run kan nù ni òun máa kọ́ gbogbo àwọn àgbàlagbà ní kéwù lásù pa àwọn àgbàlagbà àti kálukọ́ kọ́ gáfákà síra wa ọ̀rẹ́ bàbá mi ni wọ́n mọ̀ wá àwọn ọ̀pọ̀sọ̀ tí wọ́n fún wọn ọ̀rẹ́ ni wọ́n. àtẹ̀mí ọmọ Musa ń bọ̀. ẹ wá ní wọn lè bú wa ẹ máa bú wa lọ máa bú jẹ́ ìbú. máa yẹ ìwé fasiluk àìfùmá sàlákà lẹ́yìnmó. abẹ́lé oro kò sí báyìí èèyàn bá dá wọn bù o báyìí èèyàn bá dá wọn bù ọlọ́ba kí a bá mi wá sí àgbáyé. Àmín. àwọn ní wọ́n wà ní sí àwọn ọmọ alálàájì àwọn kan wá ń sọ̀rọ̀ wọn mọ̀ pé èmi ọmọ kíkú ẹ̀ ní mo gbé báàgì dání tí mo jókòó yìí wọ́n wá sọ̀rọ̀ wọlé lọ́wọ́ èmi wá ń bú wọn ní èsì tí ìtò báyìí wọn kò ní dá fún ẹ tó lọ́wọ́ àdájì àìdá báwọn náà wọn pé ọmọ òfò báyìí náà bàbá òfò à ń kúra wọn lórí ọmọ àti àgbáyé sílẹ̀kùn ọ́fíìsì tọ̀hún wọ́n jáde wọ́n dàbí wọn pé bàbá ẹ dákun ẹ má bínú èmi ẹ̀ tí ìjẹ́ mọ́ bí àwọn ọ̀rẹ́ ẹ bá bẹ̀ wá ẹ̀yin ni wọ́n bú àwọn àti bàbá ni ọ̀rọ̀ yìí wọ́n sọ lẹ́yìn. máa yẹ ìwé fasiluk àìfùmá sàlákà lẹ́yìnmó. ẹ mọ̀ gbọ́dọ̀ dáadáa jẹ́ wà gàgà ọmọ ní. mo fẹ́ sọ tí tẹ̀lé kọjá ń sọ àwádìí kọ kọ̀ọ̀kan wá wákà lórí. wọ́n fẹ́ sáwọ́dà yìí dáhùn torí wọ́n máa sáwọ́dà àbáṣà rí ìdáhùn alẹ́ ní Buhari wọn á dáhùn fún wọn lè béèrè méjì lórí mu náà ọ̀rọ̀ bàtà bá kẹ́ àbá. ọ̀ọ́ni fakashif kulla man indahu fahamu. fún àwọn tó kún wọn ni mo sábẹ̀ ṣe nígbà mo wá sí fún ọjà ẹ̀wẹ̀ ni tẹ́mi torí ẹ̀ já wọn á gbé táwọn pé ìwọ́n dúdú ọlọ́run tó ń bẹ̀. ayọ̀ yìí Allahumma salli mi kọ̀ọ̀kan tá a rí àtàlà tó wà. ọ̀fìn ìjọba líkùlù
من العمى. àbáwá dọ́kítọ̀ Abubakar Elehoro Al-Haruna Kauri olóhùn dúpẹ́ lónìí òun gba dọ́kítọ̀ èmi tẹ́ ní wàá bá yín ṣàdúrà yìí nísìnyí mọ̀ dọ́kítọ̀ kankan mọ̀ pòfẹ́sọ̀ kankan àmọ́ mo dọ̀ àlùbáríkà Zunureni ní níbi àlùbáríkà Zunureni. bàbá alájà gbà ṣàdúrà àti wọn fún mi àwọn ọmọ mi ní olóyè òun ìbí kọ́ ó wà sí àgbáyé àwọn náà tọrọ àlùbáríkà tó ń wà sí àgbáyé lèmi nílò ìkọsẹ́ tí ó bá mi lò òun ní nílò kíláàsì jẹ́ tí bàbá wa alájà gbà mọ báńkì ẹ̀ ní àwọn ọmọ mi àtàrọ́kọ́dọ́ ọmọ mi ní òun. وفي جناه للقلوب من العمى. ọlọ́run tí tó nù rìn ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ iṣẹ́ àlùbáríkà tí àwọn tó bí àáfàá wa Abubakar Elehoro dókítà Abubakar Elehoro iṣẹ́ tí wọ́n ṣe lọ́lọ́run yìí yọ lára Abubakar. وعون على دين الذي أمره ختمه. kí ló wí ajé tó mọ bí. العلم يرفع بيته. àwọn wa ní ìbúlẹ̀ lọ ilé àwọn alájà gbà ìmọ̀ ni o ìmọ̀ lójú ìdílé tó àlàyé bá wọn bọ́ọ̀ bá gbé ta sí tẹ́sán pé láàbù ilé alájà náà máa ń yọkọ̀ ya. العلم يرفع بيته لا عماد له. àìwọlé lọ ẹjọ kánò láti dé alọlé iṣẹ́ àdáhùn nílọrin àwọn ọmọ bẹ́ẹ̀ ọ̀tá lọ iṣẹ́ àdáhùn gbà ẹwọlé lọ́mọdé. العلم يرفع بيته لا عماد له. ọlọ́kadà dákun gbẹmí pẹ̀lú báàgì mi mò ń bọ̀ láti kánò ni jọ́mi ìdí lọrin ni mò ń lọ ní àfọ̀nkúrì ìdíwù yóò gbé pàkátà nù. ìmọ̀ lọ́sọ léwu ló fún ládìrẹ́sì. والجهل يهدم بيت العز والكرم. والجهل يهدم بيت العز والكرم. ìgbà ọba tó yára nìyí dókítà wa Abubakar Elehoro tó wá di pòfẹ́sọ̀ amúkàrí. العلم أول مر مساقته. òwe tó bá bẹ kéwú tó bá lò ní jíyà òní ma kéwú ẹni bá bẹ kéwú ọ̀fẹ́ ní mímà ọ̀wá ní fòrò òní ma kéwú ọ̀fẹ́ kéwú ọ̀wá ní ma lọ kínú rẹ̀ ọmọ apásófò òní kéwú ìyá jẹ̀yìn kéèyàn tó tó mímà. العلم أول مر مساقته. wọ́n gbọ́ lẹ́nu bàbá wọn wà sí àgbáyé ọlọ́pàá ń kẹ́ bá ń gẹ́ bá ń káfí ẹ̀. wọ́n ní ọwọ́ ni bàbá Lágége fi hàn mú jídù. wọ́n yá tẹ̀ nìkan wọ́n wá ń dà ẹ wò gan. sẹ́yìn ò ní dà gbogbo tó kéwà ẹ̀. gbogbo wàhálà náà ọlọ́pàá yọrí ẹ̀ fáfá wa Elehoro ó di dókítà wa. لكن آخره أحلى من العسل. لكن آخره أحلى من العسل. àmọ́ ìgbẹ̀yìn rẹ̀ yóò wá dùn ju yín lọ. àbá Abubakar Elehoro Al-Adabi. ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ bí ó bá pè mí bẹ́ẹ̀ mi bá rí bọ́wá ìgbé mi mọ́ kọ́kọ́ rí yìí ni ẹ̀yin mím bọ́wá ìṣe kó lọ́kọ́ rí òun lónìí ẹ̀yin alif ó sì yẹ kó yé yìí. لكن آخره أحلى من العسل. ó ní mo fẹ́ràn àwọn àdájọ́ bàbá kọ́lá àmọ́ bí wọ́n bá ti pé ọmọ gbà wọ́n bá mú lọ ẹjọ́ ni wọ́n bá ní iṣẹ́ àwọn àdájọ́ bàbá ní ẹmú mi lọ. ó ní mo fẹ́ bàbá wa wà síta sí mo fẹ́ lè kú sí mo ní àfi kí n bá ọgbọ́n kí n tó lọ ní. ọmọ èké sì ní òun náà fi wá dàgbà mi. لكن آخره أحلى من العسل. ẹ wo gbogbo wàhálà tá a bá wa Abubakar Elehoro ṣe kó tó wá ní tọ́jà ẹ wà ìsùn ẹ wo ká kẹsẹ̀ bọ́ mú omi pé kó wọ́n má bàa kùn mí ẹ wo ká bèbí panú pé mo fẹ́ ra tíra ilé mo fẹ́ ra tọ̀hún ọbẹ̀ wo eléyìí ọbẹ̀ wo tọ̀hún ọbẹ̀ ra ń da ọ̀tọ̀ rẹ̀ kí ẹ tó di dókítọ̀ ẹ wàhálà. العلم أشرف شيء قاله رجل. ọ̀tá ń bẹ lé kí o ní wọ́n bá kọ́ gbogbo wa kí o nù kíláàsì èmi nìkan lè bí mọ́ torí ẹ̀ mo fi lọ́ọ́ mú bẹ́ẹ̀sì tèmi sẹ́yìn ilé ẹ̀rọ wa tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó sí màá náà
torí láàrin ìjókòó ọ̀rọ̀ mi ní máa bọ́ sí èmi ẹ̀sìn máa ń dúró. Al-ilmu ashrafu shay'in. mo wá gbé bẹ́ẹ̀ sì ní sẹ́yìn mo ní àbámọ́tá láti ọmọ jókòó ìwọ bàbá mi èmi Buhari Musa ìwọ bàbá mi ọmọ jókòó wájú àjòkó ilé àrùn àwọn wá ti wọlé lérí ìwà ní lárúbáwá sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ládàbíyà àwọn là ń pẹ lérí tiwa ní lárúbáwá fàdà mọ́là ọlọ́mọsà kẹ́kọ̀ọ́ gẹ́ ọmọ Sudan ni tọ́wọ́ ti dé tọkọ àná ẹ̀yìn tí ó bá kú báyìí ọlọ́run mọ̀ọ́rùn kan náà káàbọ̀ wà lé àná èmi náà ìnáwó sí ní ìsìn máa tọkọ àkọ́kọ́ náà lárúbáwá rẹ̀ ohun rẹ̀ máa ń kú bí odò àwọn ẹ̀yìn tẹ́lẹ̀ yìí wọ́n á gbé sí àgbèsè ìfowó ya tẹ́ bá di ilé yóò dáhùn tẹ́ bá fi tọ̀hún yóò dáhùn àwọn ọmọdé àfáàgbà ọ̀rẹ́ mi ni wọ́n ìmáàmù mọ́sálásí àfáàgbà ní sinimá síkà kílásímẹ́tì ni wá làbíbù ara mọ́kànlá máa wá pè é nígbà tí mẹ́lẹ́ kí kò sẹ́ tó tó bẹ̀ tí ó pè lóko tó dé àwọn alájẹ́ bàtà ara mọ́kà là máa pè nígbà máa wá rí pé ẹ̀gbọ́ ẹbí nìkan ni mo fẹ́ máa kí ní ìdáadáa bá a ti darí wá sí dé ọ̀pọ̀ ní tó àwọn alájẹ́ bàtà lọ fún kó yàrá lọ bá wọn wọ́n kó yàrá dàrẹ́tì wọ́n jòkó lórí bẹ́ẹ̀ àbájáde wọn ní tí o sí ọlọ́wà mo ní náà ẹni làwọn abẹ́lé kéwù gbogbo àwọn yòókù ni wọ́n mọ kéwù èmi ọmọ dáadáa bàbá wa sì máa náwó sí ni èmi ní máa náwó sí ju àwọn yòókù máa fi ṣe èsì tó rò sí ní àṣàlátù kọ mu ní ẹ èyí rò sínú ni o àwọn àṣàlátù yóò fẹ́ tó bí pé wọ́n dáadáa wọ́n ṣàṣàlátù wọ́n ní náà máa kí n dáadáa mo gbọ́ tó jẹ́ kí n bá ọwọ́ kí n wọ́n sì gbé ta àwa jẹun ọwọ́ kù òkè nìkan wọ́n ní gbé bá gbé nígbà jẹ wọ́n lá ọbẹ̀ mo kọ́ báwọn lọ́bẹ̀ mi tí kú lọ abẹ́bẹ́ ó tó kẹ́bí oṣù kan ọwọ́ gbogbo láti báyìí lárúbáwá bá dàbọ́là ọgbẹ́ náà wì kirikiri lọ gbà ọkọ̀ wa tàbí ọwọ́ tí ọkọ̀ nínú àdé tí ó béèrè ìbéèrè èdè kankan lọ́nà wọ́n sí lẹ́yìn lọ ọ̀dà bọ̀ mi bọ̀kẹ́ láti bá bẹ́sítì má bọ́ wáyé ẹ má dáhùn lọ kíláàsì kan ó lọ ní tèèdè awọlùmọ́ra tábà wà ní dáhùn pẹ́sà. Al-ilmu ashrafu shay'in qala rajulun. ọba agbọ́dé ìbá gbé ìka dọ́là tó gbé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. ìdínú. Lábọ̀lá tó pé. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Olùbá Abdulrahim ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. Nígbà wá dé inú mọ́tò á lọ ó tó oṣù kan mo ní náà wọ́n lè gbẹ́tò fún mi ní kàmí. Wọ́n lè àgbọ́lá rárá dáadáa. Àgbọ́lá rárá dáadáa. Mo lè bèsì ni wọ́n fi jẹ́ kí n máa mú gbogbo ẹjọ́ tọ́ba léètì. Mo ní wọ́n máa wá síìtì mi nígbà àgbọ́lá bá láti rojọ́ wọ́n sì náà gbọ́dọ̀ sọ Yorùbá. Wọ́n máa wá ráìdì mi owó tó yẹ kí n pa kọ́ ní n pa. Àbẹ̀ yá bí lárúbá béèrè kọ́ torí tó bá ti ní mọ́sá á tẹ̀sọ́ bẹ́ẹ̀ ni. Àwọn àdáké òun ọ̀gbọ́n Yorùbá àwọn ọ̀gbọ́n lárúbáwá wọ́n ní ọgbọ̀ gbogbo ẹ̀ lọ́gbọ̀. Wọ́n mọ̀ sí ẹ̀rọ yìí gbogbo ẹ̀ lọ́gbọ̀ ìṣà kò sí ni wọ́n ní ìṣà àgbà gbogbo ẹ̀ lọ́gbọ̀. Tá a ṣe ń gbọ́ nu láti ọ̀yà báyìí dé ìjà dé ni àwọn bíi mẹ́fà wọn létí ọ̀kan wá lágbára jù kó wá bí wọ́n ní kó o ní lọ. Ìgbéni kò bá dé àbádéwájú fáwọn ọmọdé wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìnáwó mùtàhírà wà ìnáwó làwùjẹ́ fún àwọn ìgbàrọ̀ wà. Mọ̀lá ní kí n tó wí. Wàdáyì ó sì tọwọ́ bá kò báyìí ó sì yọ 1,000 ó sì fún mi. Ẹ ń wọ̀n sọ́lá bá wá rí. Sọ́ọ́rí. Ọba ìgbẹ́ kan lábáwá èmi ọ̀rá yọ̀rọ̀ sẹ́yìn ní nọ́ọ̀sì ní sẹ́yìn ní àyíjọba lọ́ba bá rẹ̀ bọ́ wájú. Èmi lọ wájú ọ̀gá mi nù nọ́ọ̀sì ni. Ẹ̀yin jọ̀mọ́ à á ṣe wàhálà àárín nǹkan ni. تعلم العلم وعمل يا
يخيب àtẹ̀tún màmí. تعلم العلم وعمل يخيب ìgbàgbá irú agbádá náà bá wa Dr. Abubakar Eleworo wọ̀ yìí kò rí wọn ìmọ̀ ní sàwà. mo fẹ́ gbẹ́gbẹ́gbẹ́sẹ̀. Dr. kìíní Dr. wo tiẹ̀ náà gbọ́ bóyá professor tún pọ̀. bí o ti máa lọ nù ni. العلم نور فلا ترمي مجالسه لو كان للعلم من دوني تقى شرف. لو كان للعلم من دون التقى شرفا لكان أفضل خلق الله إبليس. لكان أفضل خلق الله إبليس. bọ́lá ti fẹ́ ká ní ìmọ̀ kọ́mọ̀ sí ẹ̀rọ ọlọ́run bẹ̀ ni lèyàn fi ga ni ẹni tí ó ga tó sì táyì òní sí láyé ọ̀sẹ̀ tí ó ga tó àmọ́ ìmọ̀kọ́ ládàbí lókun àbẹ́lẹ̀ oró bí ó ti jókòó ẹnu bọ́lá sì létí débi kan yóò ra ọ̀nà ẹ̀yìn ni yóò máa gbàpọ̀ yóò máa pẹ́ pọ̀ àbẹ́ ẹ bá tún náà sí bí ẹ̀ ní ẹ̀fọ́ agbèdé wájú èkejì wọn àti àgbáyé àbá mi wọ́n máa pẹ́ ni wọ́n máa pẹ́ wọ́n bá dájú kó gbogbo ẹni ọba ní mímọ̀ tí ọba ti lẹ́kọ̀ọ́ kò ní mímọ̀ kò ní lọ́dà afọlọ́jẹ kálíbà tètè ṣàdúrà torí àwọn jàmbá ti jókòó ti pẹ́. يا أرنبي sanwó dáadáa. يا أرنبي Abubakar Eleworo pé ní dókítọ̀ new doctor. أنت من الدكاترة اليوم. tó bá ń ka gbogbo dókítọ̀ láyé lónìí ẹ má bá a dàkà tí kìnìkà ẹ gbọ́dọ̀ dá bẹ́ẹ̀ bá ka Abubakar Eleworo ẹ gbádùn kò pé. لأن العلم نور الحياة níta fi sẹ̀mí ayé ìmọ̀ni òun ni ìmọ̀lẹ̀ ayé ni. ومفتاح النجاة. ìmọ̀ta àwọn ọ̀dọ́ Eleworo yìí òun náà ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà. فأوله مر. àmọ́ àkọ́kọ́ mímọ́ àkọ́kọ́ mọ̀ fẹ́ déèyàn àkọ́kọ́ mọ̀ fẹ́ máa lọ kó fẹ́ kéwúlé lọ ni mọ́rùn ìwọ ni ó kúrò. كالحرب والعذاب. kò yàtọ̀ sógun jíjà àti ìyà kọ́ máa jẹ yìí. وآخر كالعسل. àmọ́ ìgbẹ̀yìn mímọ́ bàbá ní ìta bọ́lọ̀ ń bá fún yàn táwọn bá ń wá rin lò táwọn tó láwọn ọmọdé tó ń tan náà lùbáríkà lára wa bí gbogbo wa ti ń tan náà lùbáríkà lára Dr. Eleworo Abubakar yìí ẹ̀rí tọ́ba wa rí bẹ́ẹ̀. كالعسل. kò ní yàtọ̀ sí oyin ni yóò wá dùn ó dùn ní ìdíyàbí ó dùn ibi àwà yìí Eleworo ló ní. ibi tọrọ kọ́bọ̀ òun ló ní ibi àwà yìí. والعمل به خير وأبقى. àwọn tí nígbà tí wọ́n sẹ́kù lára ẹ̀dá láyé tó fi sẹ́kù lára àwọn tá à ń bọ̀ làwọn ọbẹ̀ lọ́hùn lónìí tí wọ́n lọ tí wọ́n tán láàrin wa ni wọ́n lo ìmọ̀ wọn ní tí wọ́n kọ́ wọ́n lò ó. ní bàbá bẹ́ẹ̀ sàdúrà àwọn akẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ kúnlẹ̀ máa ń لعاقلين بعلمهم وبالأولياء سالمين من الدعوة وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوة وبالأولياء السالمين من الدعوة afọlá àwọn àfa àgbẹ̀wò ọlọ́run àwọn àfa wo ni. àwọn tí máa ṣiṣẹ́ bí àìmẹ̀hìn. pẹ̀lú máa wọn. bàbá alájà gànú ni ẹ ṣe sùúrù sùúrù ṣe bẹ̀ lára bàbá. ẹ má jà ẹ lè gbọ́jà bàbá. ẹ má gbọ́ ẹnìkan ẹ lè gbọ́ tí bàbá ó búyàn. wọ́n búyàn wọ́n wà sí àgbáyé ọ̀sọ́ pé léèyàn dáa rí sọ́dọ̀ rẹ̀ ni mo gbé mo ló wà sí àgbáyé lọ sí ní lọ níbo ni wọ́n lọ sí tí mo fún wa lọ́dọ̀ àbá mi ìmú nǹkan wọn kankan rí aláì tí àgbọn mo wọ ìyẹn jẹ gbé nǹkan tí n bá gbé owó pè mí lórí
owó ni èmi ní gbówó ẹ̀ dání pásù ní bẹnu báyìí èmi ní gbówó ẹ̀ dání. Kí wàá ní ìgbé òwò tẹ́ni náà mọ̀ pé tíra fáàdì mo tíra kan wáyé mo rí pé àwọn ọ̀rọ̀ gbé fún ẹ̀ dáadáa mo sì mú mo sì jáde wọ́n wá tíra yìí bá padà wò kébìrì mọ́ mu ayọ́ wọn àbí. وبالعلماء العاملين بعلمهم. Orí bẹ́ẹ̀ máa ṣe báyìí ní sòrò tíra àfa mi bẹ̀rẹ̀ ọ̀gbìn ní tíra ní gbogbo tọ́jú ọ̀tí sún náà ní ìdí náà yìí. Ẹ̀yà afọlá àfa ẹ̀yà afibẹ́ lọ́hùn àwọn àfa wo ni ṣé bí àfa ti jẹ̀pọ̀ láyé yìí ẹ̀ wo Facebook ni èrè ibú àfa sì wàá pé ní Facebook èrè ibú àfa wèrè àfa bẹ̀rẹ̀ Facebook ní ẹ̀ bá fẹ́ wà wọn. Gbogbo rédíòrédé èsì ọ̀rọ̀ máa dá ẹ lóhùn challenge ọ̀ọ́mọkéwù ọ̀gbọ́dábáwá ọ̀dọ̀ ni ẹjọ́ ọ̀gbọ́dábáwá ni wọ́n jẹ́ mẹ́rin. وبالعلماء العاملين بعلمهم. Nínú wọn ṣe tá a ṣe foundation súnmúra. A lọ gbé bàbá wa ọmọ yìí à lé ni. Bàbá tó bí àwọn bàbá wa dáńbọ̀rọ̀ máa gbà gbogbo lọ ni bàbá wa dáńbọ̀rọ̀. A lọ gbé wọn lé. Wọ́n wá dé ìtàwọn àlájẹ́ àgbà wọ́n sọ. Ní wọ́n pọ̀ wọ́n gíní ìkúlù. Fọ́tò ń bẹ lọ́wọ́ mi, fọ́tò náà fẹ́ tó 25. Bàbá sì gbé bàbá ọmọ yìí àwílẹ̀wẹ̀ pẹ̀lú fìlà àbúrò gíga wọn. Wọ́n wá sí bàbá àdájọ́ bá súnmọ́lẹ́kùn wọ́n sì àwọn ọmọ kí wọ́n bá wọn sí. Bàbá wa sọ kalẹ̀ tán wọ́n wá fa àwọn àdájọ́ bá lọ́wọ́ àti ẹ̀ bá má gbà ní èmi rẹ̀ léṣe. Gbogbo ká bá gbẹ̀rẹ̀ bàbá àdájọ́ bá ní ẹ̀yin náà dàbí. Wọ́n wọ àwọn àdájọ́ lọ pé wọ́n ti dàgbà tó yìí àwọn náà bá òfin yà. Ìwọ́n àwọn ìlú padà gbé bàbá yìí ṣe bẹ̀rẹ̀. Àwa débi tá a ti ṣe wọ́n fi pílò sí ara ògiri tí bàbá wọn máa yá. Wọ́n jókòó wọ́n rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Àwọn ọmọ jókòó tì wọ́n. Bàbá wa àgbáyé ìjọba wọ́n sọ̀kalẹ̀ sínú foundation. Bàbá wọn máa yá wọ́n sọ̀kalẹ̀ sínú foundation sówó àwọn ìlà. Gbogbo àwọn afọ àwọn wa tẹ̀lé wọn. Wọ́n wá bọ̀ sìmẹ́ntì wọ́n gbé àyà. Bàbá wọn máa yá gbé. Kìíní ọ̀bẹ tó máa fi bu wọn gbé. Bàbá àbáyé tó máa fọwọ́ tẹ̀lé. Gbogbo wọn á dì mọ́. Wọ́n fọwọ́ bù sẹ́ni búlọ́ọ̀kù báyìí. Wọ́n á gé búlọ́ọ̀kù mi. Èmi ní ìyàbọ̀ tó jẹ́ lọ́pọ̀ sẹ́ni tó yàtọ̀ tó kú nìkan. Ẹlòmíì látara àwọn bàbá wọ̀nyí yóò sì ṣe rí ikú pẹ̀lú tókè. Ẹlòmíì yóò sì ṣe rí pẹ̀lú tókè. Òun ní bọ́ọ̀lù bá ti ṣẹlẹ̀ ẹ pa àwọn àgbàlagbà àfáàlẹ̀ ẹ fi wọ́n lẹ̀. Àní àáfàá àti ya wèrè láyé lónìí à ń wèrè àáfàá àti wà báyìí. Ibẹ̀ yẹn bàbá mú kọ́tìnì wíńdò ya rẹ̀ tọ́ sọ ọ́ lẹ̀ tọ́wọ́ tán kínní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìfẹ́ ti mọ̀ pé yàrá ìyá rẹ̀ lọ́wọ́ kọ́tìnì wọn ti dọ̀tí. Nípa ọ̀rọ̀ tí Alhaji Òtúkókó sọ lánàá òun ni mo jáde ìyẹn ní jẹ́ fídíò yìí ọpẹ́ ẹrù nǹkan ẹni tí wọn kọ́kọ́ sọ̀rọ̀ rí wọn fọ̀rọ̀ lọ́nu ilé wọn rí nínú fámìlì wọn wọn lọ́rọ̀ lẹ́gbọ́n fi lọ rí o láti wọn fẹ́ sáré sọ ìṣẹ́jú 5 òun ní jí ọpẹ́ bọ́ọ̀ sọ tọ́pẹ́ ta ló fẹ́ gbọ́ ṣé èébú náà lẹ́ẹ̀ máa bú lọ ni. Adéjọ́ sayé láǹfààní àwọn aláwo ni wọ́n ń dáadáa sí ànábì àárín kankan sí. Àwọn làwọn kúra wa ọ̀kan wí títí olórí ọlọ́mọ ọ̀dà lẹ́nu ẹ̀ lọ́wọ́ àárín kankan sí àwọn làwọn kúra wa ọmọ kéwù wọn ní má jù ọ lọ àwẹ̀ ní tó ń bọ̀ yá àti ìtumọ̀ tá a gbọ́ lọ́dọ̀ àwọn àgbà kó àfa wọ́n ti pé bàbá jẹ mọ́ wọ́n yín àláwẹ̀ pé yín wọn láti bọ́ lórí àìmọ̀. Ọ̀bí ọ̀yàwó ìlàmì nàbí ìlẹ̀hẹ̀. Bẹ́ẹ̀ sì wí bẹ́ẹ̀ á jẹ mọ́ wọ́n yín táwọn ò lè má jẹ. Ọ̀bí àwòyíyá ìsàlìmí nàbí nàdàwà. Bọ́lá àwọn bàbá tá a wá ń dá akọ látàárọ̀ yìí ẹ̀wọ̀n wọn ti lọ ayé wọn lò bẹ́ẹ̀ ó kọ́ wọn ò parun gbogbo àwọn tá a ń lò lọ́wọ́ lónìí. Ẹlòmíì ti ń fọwọ́ ara ẹ̀ ní ti fi ń fa bókọ rẹ̀ ó ti parun láyé tí òfin ní lẹ́yìn tí ò ní da lábọ̀.
láàrin wa wọ́n ti fi fọwọ́ fà. ní ọ̀bá wa rí èkú mọ́ kó wá sí fáwọn bàbá tàná yìí láàmú bí orin gbogbo tí wọ́n wí kalẹ̀ ẹ̀ wá ń pé bẹ́ẹ̀ kọ́ níjò lè yí dáyé kéwu kíreke ẹlòmíà lóhùn ní ìmọ̀ olórí wọ́n tá béèrè pé irun pé gbẹ́jú rẹ̀ ó lé ní àbódí tí wọ́n bí ìyá rẹ̀ dàgbọ́ dá lólórí ní ìmọ̀ pé irun pé gbẹ́jú rẹ̀ ó ló ń kà kà fún wa ó lé ní bàbá kàkà yóò sá lé àbíkódí ọ̀ sọ fún wa ó lé ní àbódí. Adìẹ láti kalẹ̀ yìí ṣé pupa ni àbí funfun ni àbí dúdú ni sọ fún wa gbọ́dọ̀ lè dá wàá pé mo ní ìmọ̀ mi tayọ sí kínní ìmọ̀ òṣìwò ìmọ̀ tí wọ́n ń ṣépè yé ọ. هم الذين آمنون بعلمي. àwọn àbájọ wọn dára àlàárẹ̀mí eléhoro Abubakar òun làwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ àwọn àwọn tá a ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ àwọn àwọn ni wọ́n kọ́ gbogbo àwọn tá a jókòó yìí ké. فكان العلم خير لهم. bẹ̀rù Ọlọ́run ni ọwọ́ àṣẹ wọn lóorin gbọ́dọ̀ lọ lọ́rí àbó náà ni gbọ́dọ̀ lọ àlọ́lé àbá kàásìbí gbọ́dọ̀ lọ àlọ́lé alájí kàwárò gbọ́dọ̀ lọ àlọ́lé babalágége gbọ́dọ̀ lọ àlọ́lé àbá àkọ̀rọ̀ gbọ́dọ̀ lọ àlọ́lé àfọkìyìpá gbọ́dọ̀ lọ ó kọ wọn wá parẹ́ wọ́n dà á pẹ̀lú mi àwọn sọ pé àwọn sọ bẹ́ẹ̀ láì lọ sí táàrà inú àwọn àtòkí tá a ń dúpẹ́ lọ́wọ́ yìí wọ́n dà á pẹ̀lú mi lọ́dọ̀ àwọn ọmọ tí pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn sọ bẹ́ẹ̀ láì kò ní dáa fún aláìkí àwọn. ó sì sẹ́wọ̀n kù àwọn ni wọ́n kú láyé ni wọ́n lọ iṣẹ́ àwọn wọ́n sẹ́kù yìí àwọn làwọn bọ́lá àwọn gbà kan yìí bàbá arúgbó bàbá ní owó ìdí bí bàbá rẹ̀ ti dàgbà tó bàbá ni ó dúró wákàtí méjì ẹ̀ẹ́dọ̀ yẹn lẹ́fílà yóò dìde dúró ni àwọn àtòní ọmọ ọdún mélòó ni wọ́n ta lè dìde dúró máa ta dìde dúró àáké múdí àmọ̀ ta ni ní asamu wòlíì ọ̀wọ́ akún gbogbo àwọn tá a ṣe apáàkì àtọlọ́kadà táwọn òní kan ṣe tẹ́lẹ̀ wọ́n ní asamu ẹ̀ máa ń yá gan wìdí kìnìún àti asamu tán ní dáadáa sì jẹ́ rí ibú yà gbogbo ẹ̀ jẹ́ kí àwọn asamu òfò wa. يا أرنبيكم متوديا. àwọn asamu òsì yóò kọ́ kí fájà bẹ̀rẹ̀ yọ yanjú. alhamdulillahi rabbil alamin arahmani arahim yasin Allahu akbar. gbogbo tírafíkì ọba sẹ́ẹ̀lì wọ́n pè wọ́n àfọ àkẹ́ni ni àbíkọ́ parí asámú nìkan tó rọ́nà kọjá sásámú náà sì nù ibi táwọn kan tí wọ́n kí tọ́rọ èèyàn wọ́n fún lọ sàgbàdá ó tún padà dé ọba olórí dága kan ẹ wá láì jẹun náà wọ́n jọra wọn ẹ̀yìn kan bí àlìyàn náà yín déédéé bí wọ́n dalẹ̀ ẹ́ sí lọ́jọ́ ọba tọ́ba wo olóòtú ẹ̀ bá fẹ́ fi yín jìyà déédéé bí wọ́n dalẹ̀ ẹ́ sí lọ́jọ́ ọba ẹ̀ ọmọ sun ọ̀sán àyájú náà lọ tẹ̀yìn kan dàkínà omi ọmọ kan lù ọlé rí bẹ́ẹ̀ ọ̀sán àyájú náà lọ tẹ̀yìn kan sì ń bẹ kí sí nìní yóò máa gbóná yàrá yìí ọ̀sán àyájú kí náà gangan máa jú ọ lọ gbogbo ẹ̀yin ọmọ yàrá tẹ̀ mú kú mu ọlọ́wọ́ gbà lẹ́nu yín yọ sànù yín ẹ̀wù inú àmọ́ bó ti rí ọ̀rọ̀ ògbógbórógbó náà bẹ̀ láàárọ̀ olóògbé ara yìí omu Colorado ọ̀dà abẹ́ o tún ní ọ̀fẹ́ kọ́ máa háyì lérí ìrìn omu rẹ̀fẹ̀ náà omi lérí àwọn o tún lè yin òtún ọ̀sánásí láwùjọ òkú gẹ̀ẹ́dọ́ta ọwọ́ àwọn oṣù ọ̀rọ̀ tọrọ tọ̀sẹ́nì kan tí mẹ́lẹ́gbẹ̀rẹ̀ ọwọ́ dárẹ́rìn ọwọ́ dáàdì yìí dàbí kọ̀pẹ́ tó máa ń wí kíní o ti ń ṣe lára yín ọgbà lára yín dé ayé ti dojúrú àbáwá Dr. Abubakar Eleworo tòun ti báyé ti á nira tó náà ọ̀sàjọ lọ́hùn alẹ́ àlí òdì dọ́kítọ̀. فكن متوديا. kí wọ́n ti dọ́kítọ̀ bẹ́ẹ̀ ẹni àgùn ẹni kọ̀dà yàrá tí sáàkà mímà àwọn àlẹ́ dọ́kítọ̀ ẹ̀bọ́ bẹ́ẹ̀ àlẹ́ àbẹ̀ bínú ẹjọ́ máa kú ní kí ewu tó yanjú àtọ̀ sí kí ewu lédèrèdè ẹ bá dábọ̀ mọ́sọ́dọ̀ àfa gbogbo ẹ̀yà àdúgbò níyì àfẹ́ Eleworo ni ẹ máa yín wálé kéwú ẹ̀ kéwú gidi pẹ̀lú wà. akéwú kan bẹ̀ wọ́n yà máa kéwú àmọ́ wọ́n yà wèrè ọ̀nà gidi ni wọ́n báwọn àfọ́ àmì àdúgbò mi wèrè bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn o ọlọ́mọdé alọ́ kéwú lẹ́wọ̀n. يا أرنبي. mo pa fún àwọn Abubakar Eleworo tá a wá bá dúpẹ́ lónìí. فكن متوديا. ká
masala ìgbà ní ìmọ̀ràn ni wọ́n ládàbí làbá àwọn ilé horo. وكن آدبا بعلمك gbogbo ẹ̀ níbẹ̀ lára ilé horo. لأن العلم للرحمن. torí pé ìmọ̀ ọ̀sẹ̀ ebi sakọ́ làyà ẹwà ẹlọ́wọ́ mímà ẹja bọ́sọ̀rọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ẹwọ mẹkáníìkì ní lọ́kàn jókòó báyìí yóò ní ẹ̀sítà jẹ̀ kí n kọ́. kọ́lá kò ní ìlú lórí díà dìrín alẹ́ panẹ́ hàmà ẹ̀ ọ̀dà èyí bí ọ̀yẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mo ti padà tàbí ti padà bíbí tí gbogbo tí kò sí ní lọ́ọ̀kì olóhùn wá kíni ẹnìkan sì jókòó báyìí ó sì ní ẹ̀sítà jẹ̀ wọ́n sì start ẹ̀ lẹ́wà ilé oní tẹ̀lóhùn ó ní ẹ̀ panẹ́ hàmà ẹ̀ ọ̀dà ìwọ tú àmì ẹ̀dànù kó mú tuntun tí mo rà lánàá kó fi sí wọ́n sì fi dán kó ní ebi ọ̀rọ̀ la ó ní ẹ̀ start ẹ̀ ó lè dín olótùpá ẹ̀ ó gan. ó ní ìwò mí náà ṣe fírílọ́ọ̀mù ọ̀dà àdúrà fún gbogbo rẹ̀ sí wọ́n jẹ́ tán gbogbo ìwé wọ́n tún sí agbárí wèrè. kọ̀mọ́sẹ́ ọ̀gá ti dànù ni àlùbáríkà ọlọ́run ní í ṣe ẹnu àwọn tó rọrùn pín àlùbáríkà wọn kó fèrè oorun sínú wọn. فقال النبي خير الدنيا والآخرة مع العلم. orí ayé orí àlìkìyámà pẹ̀lú mímọ̀ ni. wàṣẹ́ bẹ́ẹ̀ bá di ẹni mà owó dé bẹ́ẹ̀ bá di ẹni mà agbára dé pàwà bẹ́ẹ̀ bá di ní mímọ̀ àsọsẹ́ dé. àṣewáṣí ní orí ní ilé àwọn ajé mọ́bí. أكرمك الله. APC ló ti donate àdúgbò tiwọn wọn lẹ́yìn APC rí yí dàrú ni. ṣe rí bíríìjì mòrò àbí APC ò sí wẹ́lẹ́ dé. ṣe rí adé jánà lóko olówó tírélà ń pa ọ̀gá àtọmọsẹ́lẹ̀ kan náà tí ó sì dúró gbọ́dọ̀ lọ́wọ́ kalẹ̀ pọ̀ ọ̀gá yín gómìnà wa pé ẹ wá bá wa ṣe ẹfi gọ́ọ̀mẹ̀ntì house yìí ẹ filẹ̀ ẹ má ṣe mọ́ ẹ wá bá wa ṣe bíríìjì sóko olówó táwọn èèyàn máa kọjá àwọn tí ń lọ mòrò tí wọ́n gun bíríìjì tí èyí tó kọ́ ọmọ kọjá lọ sálẹ̀ ẹ̀ rí ṣe. wọ́n ní ẹ wá àbá mi ó ṣe wá ìdá ẹ̀mọ̀ kó kubi tí ó lọ wà láìwọ obìnrin rà. ní tí mo sọ ọmọ kájú ẹ̀ èyí ní ṣe tán yín máa lọ kankan ò sí yín lọ tán kẹ́ tó máa bára yín bá aládùúgbò rí. gbogbo ẹjọ́ bá jíṣẹ́ ọlọ́run náà ti bẹ lọ́rùn ni. àwọn ẹgbẹ́ bá jíṣẹ́ ọlọ́run náà wọ́n á ná ọlọ́run ọ̀run sẹ́nu. o sì múra dáadáa ẹ ojú àti ń sọ̀rọ̀ yìí bọ̀ yìí asọ̀tàwọn olóṣèlú fún wọn àti ìdákẹ́ à ń sọ̀rọ̀ dìsín náà ni nínú owó gómìnà dáadé ń lò ẹ̀yin náà ẹ wo àsìkò gómìnà wa yìí Malam Abdulrahman Abdulrazak wọ́n bá yẹ pé wọ́n fún yàn ní best governor òun là bá fún. Ta ni lóun wá owó tí òróró náà nìsín ẹ sọ owó ti pọ̀ lásìkò tí ra wọn ní ẹ wo àwọn ọ̀nà wa kí ni àlà à ń lọ nù ọkọ̀ ó sì àjọ àtàwọn àdúgbòlẹ́yìn kò sí dídì gbàgbà kò nùnù níyọ̀ gbogbo omi tí àwọn tàwọn tí wọn lómi ẹ̀rọ ṣe omi ẹ̀rọ kárí lọ nísìn àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yá ní. خير الدنيا والآخرة مع العلم. orí àlìkìyámà pẹ̀lú mímọ̀ ni. وشرف الدنيا والآخرة مع العلم. káwa galẹ́ ní ìka ìjọ àlìkìyámà mo fẹ́ rí ìdáyé mo fẹ́ rí ìjọ àlìkìyámà ìmánì ẹ ojú àfa dáṣà láti ti lọ. ṣé wọn máa pariwo bàbá dáṣà láti di sẹ́yìn. ẹ ojú ọ̀bẹ̀gbọ́ rẹ̀ ti lọ. ṣé wọn máa pariwo bàbá bẹ̀gbọ́ rẹ̀ máa lọ́wọ́ mọ́sà wọlé àfa bẹ̀gbọ́ rẹ̀ ọlọ́mọ́sà wọlé àfa gbogbo ọlọ́mọ́sà wọlé àfa tantama nítorí gbogbo ọlọ́mọ́sà wọlé àfa gbùgbé ọlọ́mọ́lé àfa nǹkan la ilaha illa. àwọn iná ìlú ayé wọn bára wọn jà wọn ò búra wọn wọn ò ṣépèlé ra wọn. wọn èyí sì sọ wọn kéwọ́ọ̀dù àfa kan náà. aláàtò ní wá sí èrè àwa ń kíra wa ní kíkí tọ́lọ́wọ́ bí wa gbárí kìáma àwa tá a fẹ́ràn ara wa tá a kó òwe mọ́ra wa tá a kóra wa wà yíra wa salamu aleykum ṣe Bukhari àbọ̀dá ìtọ́lọ́ mọ́ra àyíná kàṣe yìí tí ẹ bá kí ni báwọn tí ń bá jẹ́ ọwọ́ mi gbà tán ní wàá wò mí eléré ibú wọ́n sì bá ní ọ̀rẹ́ dá sí mi nísìnyí a sì fẹ́ràn ara wa ẹ bá ti wá ń kíra wa
ẹ má bí tẹ̀ nínú aláya mọ́nùmẹ́lẹ́lì wáyé ìsáàlì wáyé ìta ìdílùkúrẹ́ wa wáyé àlùbáṣá ìwàlẹ̀ mọ́ńkárí ìwàlẹ̀ báyìí ìyá ìṣòkan làálàkàn tàzákàrò. Gbogbo àlàgbọ́jọ́ ọdún mọ́ gbogbo wọlé wọ́n mú ní kè ọlọ́lọ́mọ yẹn tèmi kiri sí. Wọ́n sì ní ẹjẹ́ àṣẹ dọ́gbadọ́gba. Ọba yẹn lóye gómìnà wa yìí ti ṣe dọ́gbadọ́gba náà gómìnà tá a ti òun nìkan ló ṣe dọ́gbadọ́gba. Ọlọ́run ó sì bá wa san wọ́n lẹ́sàn. Àyókù ló ṣe dọ́gbadọ́gba. Bí wọ́n bá dìbò ni wọ́n mọ ilé kálukú wá wá ẹjẹ́ wọn wọlé tán ẹ̀ tó rí wọn mọ́. Gbogbo yìí lọ́wọ́ bì gbogbo ẹ̀yin tẹ̀ ń darí wa ní stéètì yìí ọlọ́wọ́ bì í. Ẹ wò yá ti ń jẹ wá ẹ wọ hospital òkè òyì kò sóògùn kankan bẹ̀. Hospital tó dàbí ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ jagun tán. Tọ́sí bí dùn táwọn èèyàn wá ń kú ń bẹ̀. Ìwọ ọmọ ìyá mi ẹ bá ní ṣe púrógámù lórí rédíò ẹ dákun àgbo táwa yìí lé o tí ẹ rí ọ̀bá gómìnà yìí orí àṣàkẹ́ ní kọ èmi ọ̀gbọ́n kankan mi ọ̀gbọ́n kankan orí tí ń kọ ló tí wọ́n bá béèrè kí n tẹ̀lé rédíò tó bá dá padà rẹ pé èmi Alhaji Buhari Musa ẹ dákun mọ̀ ó pè láti nàbà kínní ẹ jọ ṣé ìgbà yẹn kí wọ́n ṣe ni wọ́n ń ṣe wọ́n bọ̀ wá gbé yàrá gbá ni o kẹ́ ẹ̀ máa tẹ́ máa dá sí àgbo táwa yìí kẹ́ ẹ ṣe àgbo kìíní o hàn dá zamanu sukutu àgbo kátàkẹ́ ní ìpẹ́tọ́ ẹ̀yin ọlọ́run bọ́ọ̀lù ti jẹ́nu ìgbọ́. Fakun alima. Àwọn ìyá mi sọ́kún àyìnbó ní sábà bá Dr. Abubakar Eleworo Al-Anabi àfàwọn àgbà gbogbo wa táwa bá gbẹ́ni lónìí ẹ̀yàpọ̀ ẹ̀já wọ́n mímọ́. Ìmọ̀dá o àfọ̀sùgbogbo ìmọ̀dá púpọ̀ báwọn adájọ́ bàbá parí wá síta tàbá wá tàbí sí tí bàbá bá ti ń di ọlọ́run ló mọ iye tí wọ́n ń jòkó ní ayé bàbá wà láì wọ́n lé bíbí bẹ́ẹ̀ ìbá jòkó náà jòkó lọ́gbẹ̀ẹ́ lákùn jíjẹ́ ńlójó. Tí àwọn àdúró sì nìyẹn tẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kó jòkó wọ́n gbá sí àpàlì. Sínétọ̀ lẹ́wọ̀n àjòkó láyé sínétọ̀ ni tó ṣe kó lè ní wọn owó wa wọ́n jí kó àwọn owó wa ni wọ́n fádá. Ṣé orílẹ̀-èdè ni? Sáyé ni? Ṣé ìlú ni? Ẹ lọ Sàúdí tẹ̀ ń jíwó wa kó lọ. Ẹ lọ Amẹ́ríkà tẹ̀ ń jíwó wa kó lọ. Nígbà mo wà ní Germany, mo wá rí Abubakar ní ìdáko. Nítorí tẹ̀lé dẹ́sìmẹ́ntì wí ní sọ, ọlọ́run ọba Abubakar ti bẹ̀. Abubakar mo rí, wọ́n pè kiri portfolio, wọ́n pè tẹ̀lé lẹ́yìn. Mo wá sọ fẹ́ ní táàjọ lọ mo ní afáwàní. Àwọn olè Nàìjíríà owó wa ló jí kó bóyá kó wáyé ni wọ́n kó lọ. Ẹnìkan ṣoṣo lọ́tẹ̀lé tẹ́wà lọ́dọ̀ wáyà tẹ́ máa ṣe hó wèrè ní ẹ̀yà fún wèrè láwọn náà wọ́n yà fún pé ń pa àwọn ti ní wèrè ní. Ẹnìkan ṣoṣo lọ́tẹ̀lé mo lówó wa wọ́n tún jí kó wà. Ṣéjọba ni ẹjẹ́ abira wọlé rè ẹ wo ìṣúra ìṣìdá ni. Ṣàbọ̀ 10 kg 20,000. La ilaha illallah. Bàbá àtọ̀hún, bàbá lágúnlé, òun wí kòtìkòtì, gbogbo Nàìjíríà sépèlè ìlú ọ̀kẹ́lu wọlé nínú mọ́tò. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ wá wọ́n tó tẹ̀tì, ẹ bá mọ̀ ẹ lọ́gàn mú láti wá gbalẹ̀ síbílẹ̀ tìbẹ̀ tó yà fọkàn balẹ̀ ilẹ̀ nígbà sáyé mọ́. Wàkún alima wàkún sàìlà ànilẹ̀ ìlmi. Ti wù kọ́ ọmọ kéwú tó ó tún mọ̀ wò kéwú wájú. Máa béèrè tí ọba yìí ọgbà mímọ̀. À béèrè ni. Ọlọ́run gan ni fáàrí fún ni kọ́bílà ń ta àbùdó. Ẹ mọ̀ mí kẹ́ tó sì ní kọ̀ pé ọmọ kírun. Ọkọ̀ọ̀kọ̀ mọ ọlọ́run náà. Àfa àlẹ́ agínẹ́nu máa bọ̀. Àfa àlẹ́ agínẹ́nu àfẹ́ lè wúlò. Máa bọ̀ lọ́dọ̀ wa ní àfa ńláńlá ni. Ọmọ bàbá wa lẹ́jẹ̀ àgbàdo. Lága wọn bàbá òkú tí a fà wà mẹ wọn kàtàjú kán rí mẹ òní o wọn ló sì tún wà mẹ ti pẹ́ gbogbo jama kí a fà wà àlàáfíà ọmọ èèyàn dáadáa àwọn bàbá ti ṣe tiẹ̀ kálẹ̀ bá ní gbogbo Ìlọrin bàbá wa Ìmáàmù Àgànná
ọlọ́mọṣà kí bàbá náà. Àmín. tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ wọ́n ní kankan tọ́ba ti bí obìnrin wọ́n yóò yàrá ọ̀tá kankan àwọn bàbá aláàánú tọ́ba wa lọ bàbá wa ní lọ́mọkọ̀ rẹ wá. kò sí obìnrin tó lè lọ́dọ̀ bàbá lọ́wọ́ àná wọn lè mú lọ́wọ́ ọkọ̀ rẹ wá. ìyàwó tèmi òun ṣe bí àwọn àbá àtọmọ kíní kan ṣe lè ní aláì àní ọjà mi díẹ̀ mo ní bọ́bá mi kí ni kí wá ṣe àní kílẹ̀ á ṣe ìní ọmọ ọmọ gẹ́gẹ́ ṣe lọ́dọ̀ ọba nìyànà onímọ̀ mo ní ọba ọ̀dọ̀ òní bàbá yìí ọ̀rọ̀ pé àbá wa mọlọ́dà pèmí lọ́dọ̀ wọn bẹ̀ pèmí lórí fóònù ọ̀rọ̀ pé fún ọmọ yìí bàbá àná yín ní sọ̀rọ̀ mo ní ọlọ́wọ́ jọ dá fún yín ní tọ́ náà wò mo ní àmì èmi mo ní ọwá tọ̀ ó bá àwọn ẹgbẹ́ àyàbí ti sìn àrùn ni àrùn pa àyà ni mo gbọ́dọ̀ fojú kan àyà àdánwò làyà yìí ó bẹ̀rẹ̀ tẹ́ ẹ máa bá nǹkan ọjà yín ọ̀tà tẹ́ ẹ bá ti ní àyà ẹ̀dá náà àyà yìí ni àwọn oṣù gbẹrẹ méje omi ìsín méje lọ kọjá méje obìnrin kà á náà ó ti kọjá méje gbẹrẹ náà kó dín lọ́dà kó lè dà ìtì rí ni bàbá wọn yóò ṣe rẹ̀ kéwù. Wa kó àmì láǹbì. Wọ́n kọ́ àmì láǹbì. Bọ́lá bá ti máa gé ohun tó ní mímọ́ bẹ́lẹ̀ owó ti ní mímọ́ yìí. Wà kún àmì láǹbì máa wá fi ṣiṣẹ́. Bàbá àdájà àgbà fi ṣiṣẹ́ ni làwọn fi jáde lára wọn. Owó àti àgbáyé fi ṣiṣẹ́ ni lè láwọn tó tọ̀rọ̀ gbà lónìí. Bóòlù wọ́n ti ṣe tiẹ̀ bóòlù yóò ti ṣe tèmi. Àtàní minal kalami. Ẹlẹ́kẹ̀jì ń bọ̀rọ̀. Idha dhukirati Muhammadan. Yorùbá nẹ́bí dáadáa ní. Ẹ dákun ẹ tún yóò kú ẹ lẹ́ẹ̀kan. Sallallahu alaihi wasallam. Wọ́n bá dákun ànẹ́bí. Sọ́ọ́tì kùmùl àrífínà tazilu. Ẹ wà lójú àwọn tí wọ́n mọ̀ nípa Ọlọ́run. Àwọn ẹni Ọlọ́run omi ó sì dà lójú wọn. Ẹ bá sọ̀rọ̀ ní Muhammad fúnfọ́ yìí. Owó ebe yẹn bíi tiwa ni. Àáfàá gbà fún gbogbo ayé. Àáfàá gbà fún gbogbo ayé. Adé Muhammad ni. Sallallahu alaihi wasallam. Ìmáàmù Adédàgọ́m. Adéwọlé òun náà ni. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jọ́ rẹ̀ àwọn súnmọ́ra kan náà ni wọ́n. Àwọn súnmọ́ra. Àwọn gbọ́dọ̀ jọ́ rẹ̀ gbogbo ẹni bá rí tọ́ba wá ilé wa ẹ wò dáadáa wáyé súnmọ́ra ni ó pọ̀ jù. Ọkùnrin yìí náà súnmọ́ra lòun náà. Súnmọ́ra lòun náà àwọn dàbí àwọn ọ̀rọ̀ àwọn àdúgbò ẹ̀rọ. Báàbà tó wáyé ń jọ mi èmi ọmọ báyà wà. Ọ̀rọ̀ àwọn adájọ́ gbọ́dọ̀ ní kọ́lọ́ wọ́n jí mi sí. Àmín. Àbá Musa wọ̀ àbá Ṣùrẹ́bù ni Yèrèmù àwọn akéwù bẹ ní ilé ni o jẹ́ ya palẹ̀ tèmi mọ́. Àbá Yèrèmù ni ìjà lọ́dọ̀ ẹ̀ ó ní kéwù gùn ṣé kò sí tí ègún yà akọ́lọ́dọ̀ yà ní mímọ́ o. Wọ́n sọ pa máìkì ó ní ẹ dákun afẹ́kẹ́ sí wá sí fún wa. Ó ní alájà àgbà ṣiṣẹ́ lára wa ó ní kí nìyẹn fẹ́ kọ́ wa níṣẹ́ òun fẹ́ béèrè kí nìyẹn fẹ́ kọ́ wa. Ọlọ́run tẹ tíra lọ́wọ́ òwe ìparí ẹ̀ ọlọ́run ọmọ yẹn tíra tó mú tẹ̀ lọ́wọ́ ní òwe ìparí ẹ̀ yẹn ní nǹkan fẹ́ kọ́hún ní tọ́ alájà àgbà ti kọ́hún. Tíra rẹ ti lé ní 100 báyìí. Ọ sọ yẹ ìjọ náà. 1 kilo dà báyìí. Ẹ wò gan yé ìdíwọ́ débi àdúdú kí ni wọ́n máa ṣe ẹ rò pé wọn ò mọ kankan ni. Eré fún gàmbarí wa náà. Ṣé ẹ wá rà wá? Ṣé ẹ ní kí n ṣàdúrà? Ẹ mọ tí mo gbé mi rẹ́rìn. Ṣé ẹ láwọn tó mọ kí wọ́n yìí sakọ? Àwọn tó mọ kí wọ́n yìí sakọ. Ṣé ẹ wá rà wá tá a fọ́? Ṣé ẹ láwọn dídí wo tó nǹkan yìí? Akọ náà dáa. Àlewà gbọ́dọ̀ tí ọmọ wọlé nìyí. Àmọ́ àwọn tó bá mọ kí ni wọ́n ẹ̀rí. Ẹ dábàá ìwò jàlábíà. Kéwú sínú. Mo dọ̀ àwọn ọmọ wọn. Eré oró yìí náà ẹni pàdé ẹ̀ láàrín àwùjọ mi ni ó lè wọ jàlábíà kan. Ṣòkòtò lè fẹ́ débi eékún. Àwọn èyí sì mọ kéwú wọ́n á ní.
àti wọn ráyé sá ni wọn ráyé sá ni afẹ́lẹ́ o ọlọ́wọ́n wọlọ́ òjò tẹ́lẹ̀ dàrí òde yìí ọlọ́wọ́n ò ní ṣe níbẹ̀ yìí òde. Àmín. ọlọ́wọ́n ò ní ṣe níbẹ̀ yìí òde. Àmín. táyọ̀ máa gbé ẹ̀yà wọ́n sì pẹ́ òde tó afáàgbà rí pẹ́ ní wá sí náà púpọ̀ wọ́n sàn dáko ẹlẹ́mi wa ní àsìkò ní pẹ́ láyé ọlọ́wọ́n ò ní ṣe bẹ́ẹ̀. Àmín. gbogbo àrà tó fẹ́ dání ó tún ra ayé ẹlòmíì ní. Àmín ya Allah. láti fi kọ́ ní ike ọlọ́wọ́n ti ṣe. Insha Allah. ẹni lè lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni kẹ́ ìwọ́ra ẹni náà mo tẹ́ sọ́ra ní ọlọ́mọdé mọ́ra ti mú. àwọn ọ̀rọ̀ níbi ní. Àmín. láti ṣe tọ́lọ́hùn. Insha Allah. ọlọ́wọ́n ti ṣe. Insha Allah. ẹ̀mí rẹ̀ ó sì gùn. Àmín. ọ̀la mímọ́ àgbàlagbà. Insha Allah. mímọ́ àgbàlagbà ìmọ̀ agbó ẹlòmíì kò ní mọ̀ wọn rẹ̀ ọlọ́wọ́n ṣe bẹ́ẹ̀ fọ́ bákìlì ilé wo gbogbo ìmọ̀ bọ́ àwọn àgbà ni ọlọ́wọ́n wọlé ayé náà ọlọ́wọ́n wọlé àfáà mi tó ṣàdúrà fún mi káyé mi ti gbà báyìí ká máa sọ fún yẹn pé tó bá fẹ́ kí wọ́n wà sí fún mi ní 1 million. àmì mo ti mọ̀ ọlọ́wọ́n gbé ọ lékè mùnáfìkì ní ìbá sàlùbáríkà àfáà ká máa sọ fún yẹn pé tó bá fẹ́ kí wọ́n fún mi ní 1 million ó sì ní bàbá ẹ wà mí máa wà máa fún 1.5. ẹ dàgbù bẹ́ẹ̀ yà nígbà táyé tún nìkan náà ní ìtúbẹ̀ rà èmi bọ̀ lẹ́nu tí lọ́jọ́ sọ fún yín pé zunúrẹ́ẹ̀nì ní mi lọ́dọ̀ fífi àlùbáríkà mọ́ gbà lọ́dọ̀ wà lájẹ́ àgbà mọ́rọ̀ Bukhari barakallahu fi àmì wọ́n tún ọ̀rọ̀ wọn sí àgbà yìí mọ́rọ̀ Bukhari dàpọ̀ kó tó ké má jẹ́ jẹ́ ọmọdé gùn ọ́ dàpọ̀ farabalẹ̀ ọlọ́wọ́ kára àlùbáríkà èyí ká gbogbo ẹjọ́ lọ́jọ́ sọ fún yín mọ́ wáyé barakallahu táwọn lájẹ́ àgbà èmi ò ní fọwọ́ kàn sùtọ́ kàn mí àwọn ọmọ mi àtàwọn ọmọdé mi bá sí mọ́ àwọn máa lò àwọn tó wà sí àgbáyé ẹ jọ̀ọ́ o ẹ gbójú èmi ni wọ́n lò ká. ara àlùbáríkà àfáàgbà òun ìyá yín ìyá yín bọ̀ wá yàtọ̀ sí bó ti wà yín bọ̀ bá fi yà wò ọlọ́wọ̀n nípa wọn ẹ̀ ẹ̀ lọ́ wá ní ìdá àwọn bá rí níbẹ̀ bá ó ní àyè ọ̀padà ẹ máa wò ọlọ́wọ̀n ti sẹ́nu àyè mímọ́ àyè àlùbáríkà tí ọmọ ajẹ́ Madinatu kìnní kan àní ti sọ fún mi Madinatu kìnní kan ní ọmọ ajẹ́ ké yọ wà nù tí ọmọ ajẹ́ ké. ọkọ rẹ̀ lẹ́nu. ọkọ rẹ̀ lẹ́nu. yóò tún bukẹ́ kan àwọn àní ti sọ lágbára lọ́mọ ti ṣe nù ni. ẹ yá ṣàdúrà àwọn àfáà mi ti tún dé bẹ́ẹ̀ ni olúwa tẹ̀gẹ́ bá wà fáà tí máa kọ́ ọ̀rọ̀ wa bẹ̀rù àmọ̀ dé ni torí pé ní àlùbáríkà ni àwa tá a wá ọmọ àlàdé àgbà òun tá a wá bá ọmọ àlàdé àgbà àyè tá a wá àyè àlàdé àgbà ọ̀rọ̀ tán ọ̀rọ̀ ti ṣe nù gbogbo obìnrin tọ́wọ́ wáyé lónìí ẹ̀ ní bíbí kúbi. Àmín. àwọn ìyá wa tá a bá wẹ̀ ilé owó tara wọn jáde lágbára ọlọ́run ẹ̀ dalẹ́ gbìgbìgbì. Àmín. ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ yín ò ní gé ẹsẹ̀ yín ò ní rọ láká yín ò sì ní dàrú ọlọ́wọ́ ti ṣe nù ní Insha Allah ẹ̀mí yóò wá gùn dáadáa ẹ̀ dàgbà lágbà bẹ́ẹ̀ bá wá lọ àwọn àṣẹ wá àṣẹ kó di dijọ́ mẹ́jọ ní wá àṣẹ mẹ́rin lójoojúmọ́ àdìyàgínà wọ́n ló ṣe láago mẹ́ta ṣaago mẹ́rin àbọ̀ àfa ìmáàmù àríwọlé ìwé ògbé látàgò mẹ́rin ọ̀dàgò mẹ́fà gbìn láti máa pin nà kúrò àdáwọ̀ máa wá bá yín náà yìí ọlọ́run ti ṣe nù ṣáàlù ọ̀fẹ́ sàdúrà ẹ̀ dàníyàn ọlọ́run gbogbo àwọn ọmọ wa tí mo Colorado bá wa yọ lẹ́nu wọn. Àmín. gbogbo àwọn ọmọ ìyàwó ńlá òdù bá wa gbà lẹ́nu wọn. Àmín. gbogbo àwọn ọmọ ìyàwó mọ́lì ọlọ́run bá wa gbà lẹ́nu wọn. Àmín. gbogbo àwọn ọmọ ìyàwó gégémù ọlọ́run bá wa gbà lẹ́nu wọn. Àmín. gbogbo àwọn ìyàwó rẹ̀bẹ̀ náà ọlọ́run bá wa gbà lẹ́nu wọn. Àmín. gbogbo àwọn ìyàwó olóògbé náà ṣùgbà ọlọ́run bá wa gbà lẹ́nu wọn. Àmín. àwọn náà tá a máa mọ ọlọ́run sí àlọ́run má jẹ́ àdébẹ̀ láíláíláíláí. Àmín. bisimilahi al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gbogbo àwọn ọmọ kéwù wa pátá
lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà bá máa sọ ọ̀tàn nígbà yìí ìtàn rẹ̀ lẹ́ẹ̀ máa sọ. آمين èyí tó ti wọ yunifásitì nù yín ẹ̀ẹ́rà rùsọ̀. آمين èyí tí bẹ́ẹ̀ secondary school nù yín ẹ̀ẹ́rà rùsọ̀. آمين gbogbo mi yóò dé bá fẹ́ lọ ọlọ́wọ́n máa jẹ́ wájú fún yín. آمين ọlá àyà àti bàbá ọlá wàhálà àwọn méjèèjì. آمين bisimilahi inna a'tayna ilé àpẹkẹ fún àwọn ọmọ kí wọ́n بسم dáadáa. الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر ẹjọ́ آمين kò lè gbogbo àwọn tí ń wọ́kọ báwo ọkùnrin ti pọ̀ tá à ń sàgbà yìí tá à ń bẹsẹ̀ kọ́ra wọn jì ẹlòmíín wá ọkọ kò rí ọlọ́wọ́ sọ̀kọ̀ fún ọkọ alábàríkà. آمين gbogbo àwọn tí ń wáyàwó obìnrin ti pọ̀ tí wọ́n ń ṣe dàǹgọ́ rẹ̀ kì í àti mọ́mí sílé mọ́mí àti síngú mọ́mí àti dọ́bù mọ́mí ẹlòmíín ò sì rí ìjọba o ọlọ́mọṣà ṣèyàwó tó dáa fáwọn tí ń wá. ọlọ́run wọ́n rún ẹlòmíín ń yọ̀ da kọ̀dọ̀ mọ́ ọlọ́run obìnrin ni lónìí tá a wáyé bí wọ́n bá ti rún ẹlòmíín ọlọ́mọṣà sọ́dọ̀ mọ́. آمين subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين